أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين آلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tí ọ̀pọ̀ tí kò ní pẹ̀kun fún Ọlọ́run Ọba, atọrọ kẹ́rẹ́ àti ìgẹ̀rẹ̀ tí ò ní lópin fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad. Kí ìkẹ́ náà kí ìgẹ̀ náà kó dórí gbogbo àwọn ànábì Ọlọ́run, àwọn ẹni rere, àwọn àfáà wa, kó dórí àwọn òbí wa, kó dórí gbogbo olólùfẹ́ wa nínú ọkùnrin nínú obìnrin, ojú tí ń wò wá, etí tí ń gbọ́ wa, akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíra wa pé a kú Jímọ̀ olóyin, a kú ọjọ́ ńlá. Ọba tí ó ní kí Jímọ̀ tèmi ó ṣojú ẹ̀mí wa, kó já sọ́pọ̀lọpọ̀ Jímọ̀ nínú Islam, kó já máa ṣe wọ́n nínú imani, kó já máa ṣe wọ́n nínú ihsan tó yè kóró. Ọlá la ilaha illallah, ọlá Muhammadu Rasulullah, ọlá sallallahu alaihi wasallam. Ìrántí Ọlọ́run àti ìdálẹ́kọ̀ọ́ tí a fẹ́ mú wá sí etí gbọ́ ara wa lénìí, a máa tukọ̀ rẹ̀ lọ sí ọ̀dọ̀ ìkan nínú àwọn mẹ́rìírí personalities tọ́lọ́run fún wa nínú Islam. Àwọn ni ìkan nínú àwọn àgbà àfà, ìkan nínú àwọn àgbà olùjọ́sìn, ìkan nínú àwọn àgbà ẹni Olúwa, kí Ọlọ́run má ṣe bá wa kẹ́, kí Ọlọ́run má ṣe bá wa gẹ̀, tí wọ́n pè ní Masruq ibn al-Ajda'. Ọ̀dọ̀ rẹ̀ ni à ń lọ tá a ti fẹ́ mú òye, tá a ti fẹ́ mú ìlàkàyè fún gbogbo olùjọ́sìn láti tún lè wo ẹnìkan kọ́ṣe, pé ìkan náà àwọn tó ti sin Ọlọ́run ṣáájú rèé o, báwọn ṣe ṣe rèé, ẹ̀já wa náà kọ́ṣe wọn. Nínú àwọn ọ̀rọ̀ ọgbọ́n tó sọ, a tún mú ìlàkàyè jáde ńbẹ̀ níwọ̀nba bí ayé bá ṣe gbà wá mọ́. Masruq ibn al-Ajda', ìkan nínú àwọn tabi'in náà ló wà. Àwọn tá ń pè ní tabi'un náà, òun làwọn tí wọ́n bá ànábì láti rí sójú bá lò papọ̀, àmọ́ wọ́n bá àwọn sàhábà ànábì, wọ́n rí àwọn tó rí ànábì, àwọn yẹn là ń pè ní àwọn tabi'un. Òun ni Masruq wà. Masruq bá ànábì láyé o, àmọ́ kò láǹfààní àti rí ànábì sójú kó gba Islam lójú ayé ànábì. Àmọ́ éjì rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ orí rẹ̀, ó wà láyé nígbà tá ànábì sallallahu alaihi wasallam wà láyé. Ará ilẹ̀ Yaman ni, Yaman ni wọ́n bí sí láwọn bàbá rẹ̀ ni wọ́n ti ń bọ̀ wá. So ilẹ̀ Yaman ni ti ń bọ̀ pẹ̀lú àwọn bàbá rẹ̀, pẹ̀lú àwọn ẹ̀gbọ́n rẹ̀, àwọn àbúrò rẹ̀ tí gbogbo wọn á jọ wá sí Madina. Àmọ́ gidi ìgbà tí wọ́n dé Madina sí, kò sí ànábì láyé mọ́ sallallahu alaihi wasallam. Wọ́n gba Islam lẹ́yìn ikú òjíṣẹ́ ńlá ànábì sallallahu alaihi wasallam. Wọ́n wà Madina fúngbà díẹ̀. Wọ́n ṣe àwọn ọdún mélòó kan ní Madina kó tó wá di pé nígbà tí Islam tó padà dé ilẹ̀ Iraq, tí Islam wọ ilẹ̀ Iraq lásìkò Umar, nígbà tó yá tí Islam fẹ̀jú dáadáa, Masruq padà wá relocate kúrò Madina lọ sí ilẹ̀ Iraq ní Kufa. Ilẹ̀ Kufa ni ó padà gbé tí ó kú sí rahimahullahu ta'ala. Nígbà tí ń bẹ ní ilẹ̀ Madina, ó lẹ̀ pẹ́kípẹ́kí mọ́ ìyá wa Aisha radiyallahu ta'ala anha, ó kéwú lọ́dọ̀ ẹ̀. Masruq ni mo bá àwọn sàhábà ànábì tó lé ní 70 láyé, àwọn àgbààgbà nínú àwọn sàhábà ló fi fa Masruq fún rẹ̀. Tẹ́ bá ń ránkì ẹ̀, wọ́n ránkì ẹ̀ sínú àwọn top tabi'in, tó rá àwọn tabi'in náà tẹ́wọ́ yẹn náà ní kàtígórì. Ẹ lè fi rú Masruq wé Muhammad ibn Shihab az-Zuhri, kọ́ ọmọ kékeré làwọn nínú àwọn tabi'in. Àwọn tẹ́mi wọ́n gùn kọ̀ọ̀kan nínú àwọn sàhábì làwọn yìí ń bá láyé. So àmọ́ Masruq àwọn àgbààgbà sàhábà, ó bá Umar ibn al-Khattab lẹ́ni tá jẹ́ sọ pé ó bá Nabi sallallahu alaihi wasallam náà láyé, kò kàn rí sójú ni. So ó rí gbogbo àwọn àgbààgbà sàhábà sójú. Ó rí Zaid ibn Thabit sójú, ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀, ó gba hadith wá látọ̀dọ̀ Ali ibn Abi Talib, ó gba hadith wá látọ̀dọ̀ Uthman ibn Affan, ó gba hadith wá látọ̀dọ̀ Mu'az ibn Jabal. Àwọn àgbààgbà nínú àwọn sàhábà tọrọ ànábì sójú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Masruq bá, ló fi wà nínú àwọn kibaru tabi'in. Al-Imam Masruq ó wá lẹ̀ pẹ́kípẹ́kí mọ́ ìyá wa Aisha, níbẹ̀ mo ti wá. Ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá wa Aisha púpọ̀. Ó ní sàhábà ànábì tó ń bá láyé lé 70, òun ò rẹ́ni tó ní mímọ̀ bí ìyá wa Aisha ní gbogbo wọn, tó ní mímọ̀ nípa kí l'Ọlọ́run sọ, kí l'Ànábì sọ, orin Lárúbáwá, torí nínú orin Lárúbáwá lédè Lárúbáwá sápamọ́ sí, orin Lárúbáwá àti káwá mọ̀ nípa ṣègùn, gbogbo láti wò yàn sàn, tẹ́rí bá ń fọ́ yàn, tí kìnnìkan bá ń ṣe yàn, ẹlò nǹkan báyìí sí, ẹlò nǹkan báyìí sí, ẹlò nǹkan. Òun ò rẹ́ni tó kó gbogbo ìmọ̀ yìí jọ nínú gbogbo àwọn sàhábì tó ń bá láyé tó ìyá wa Aisha radiyallahu ta'ala anha. Lẹ́fìrí pé hadith ìyá wa Aisha pọ̀ lọ́dọ̀
ọ̀pọ̀ lọ́dọ̀ Masruku púpọ̀ fati àwọn Aisha fi sọ dọmọ tí àwọn Aisha ń sọ fún ìjọ kan pé Masruku wọ́n náà ti dọmọ mi ó ti lẹ̀ pẹ́kípẹ́kí mọ́ mi ó ti di ọmọ bíbí inú mi radiyallahu ta'ala anhum ajma'in. Masruku bí ma sọ ní Aisha náà fi mọ́ pé Masruku ní Abu Aisha ìyá Aisha ó ń bi tó fẹ́ràn ìyá wa Aisha dé tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ dé ó bí ma sọ ní Aisha kọ́lọ̀ mọ́ṣá bá wa yọ́nú sí gbogbo wọn. Bí Masruku ṣe wá jẹ́ àfáà tó bó ṣe jẹ́ onímọ̀ ẹ̀sìn tó ìmọ̀ rẹ̀ ọ̀gbẹ́ alágbé ìjọsìn olùjọsìn Ọlọ́run sam nínú àwọn àgbà onzudu àwọn aráyé sá àwọn olùbẹ̀rù Ọlọ́run nínú àwọn tábìín náà wọ́n máa fi Masruku síbẹ̀ Masruku ibn al-Ajda'. Àwọn kan ní tọ́fà tán fi sọ ní Masruku torí ìtumọ̀ Masruku nínú èdè Lárúbáwá ní stolen nǹkan tá a jí náà ń pè ní Masruku. Wọ́n nígbà tó wà ní kékeré àwọn gbọ́mọgbọ́mọ kan jí gbérí ni wọ́n fi sọ ní Masruku pé kìí ṣe Masruku gangan ni ó kọ rẹ̀. Bó ṣe jẹ́ kan nínú àwọn àfáàgbà ẹ̀sìn tó nípasẹ̀ ká gbẹ́sìn yé bẹ́ẹ̀ ni nípasẹ̀ ká lòó náà nípasẹ̀ ká súnmọ́ Ọlọ́run ká ráyé sá ká bẹ̀rù Ọlọ́run nínú top list lọ́wọ́ àṣẹ àwọn kéèyàn ní mímọ́ nígbà míì tọ́lọ́run ní kímọ̀ rẹ̀ ó ṣe láǹfààní sẹ́yìn sọ pé ẹbẹ̀ tí ń wo àfa àwọn ọmọ ìyá láyà kéwù àmọ́ ẹ dákun ẹ má bàa dòwò pọ̀ gbogbo bá jọmọ́ bí owó ẹ dákun ẹ má bàa dà pọ̀ ẹ kábàámọ̀ ńbẹ ẹ ti ń ra àfa yẹn ọmọ ìyá láyà kéwù àmọ́ ẹ má fi ọmọbìnrin yín sọ́dọ̀ rẹ̀ pé kọ́lọ́ kéwù lọ́dọ̀ rẹ̀ o yóò lóyún wá ni o so ìmọ̀ wà àmọ́ kò sí bẹ̀rù Ọlọ́run ìmọ̀ wà kò sí bẹ̀rù Ọlọ́run ayé ọmọ sá fún pé àáfàá sì ló pera rẹ̀ ìwọ yìí sì pera rẹ̀ láàfáà irú rẹ̀ wà dáadáa láti tipẹ́tipẹ́ nínú ayé. Al-Imam Masruku Ọlọ́run ní orí bẹ́ẹ̀ olùjọsìn ni wọ́n ní ó nífẹ̀ẹ́ kọ́mọ yẹn náà fìlà tahajjudi débi wípé wọ́n ní kò sí òru ọ̀hún kan ìyàwó rẹ̀ ní rìpọ́ọ̀tù rẹ̀ fáráyé o gbogbo àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí fẹ́ni tó bá fẹ́ ṣàǹfààní rẹ̀ ń bẹ nínú Musannafu Abubakar ibn Abi Shayba Kitabu Zuhd ní section tó fi sọ̀rọ̀ nípa zuhdu ó kó ọ̀rọ̀ Masruku wá síbẹ̀ sọ́pọ̀ ó ní ìyàwó rẹ̀ Masruku ayan náfìlà débi tí ìyàwó rẹ̀ ó máa sunkún ìyàwó rẹ̀ yóò jókòó lẹ́yìn rẹ̀ níbi títí yan náfìlà yóò sì máa sunkún pé ìgbà wo ló tó fẹ́ dá kíní ìdúró débi tẹ́sẹ̀ rẹ̀ ó dẹ̀ yóò máa wú ẹsẹ̀ rẹ̀ ó máa wú láti bí náfìlà olùjọsìn púpọ̀ ní kì í fòru ṣeré pàtàkì jùlọ sujud torí wọn lóhùn gangan fún rẹ̀ sọ pé nínú hadithi tí wọ́n gbà wá rìpọ́ọ̀tù ẹni rìpọ́ọ̀tù ní tánpẹ̀ ní hadith kò necessary kò jẹ́ ta nabi sallallahu alaihi wasallam nìkan ọ̀rọ̀ tí sàbí bá sọ hadith lòun náà náà máa lápè ó kọ̀ yẹn papọ̀ síbi pé rìpọ́ọ̀tù iná ń pè ní hadith kò bá jẹ́ ta nabi èyí tó bá jẹ́ ta nabi là ń pè ní marfu' èyí tó bá jẹ́ ti àwọn sahaba là ń pè ní mawquf èyí tí àwọn Masruku yìí bá sọ táwọn ìṣe sahaba là ń pè ní maqtu'. So ọ̀rọ̀ rẹ̀ kan tí wọ́n gbà wá tí Abubakar ibn Abi Shayba fi sínú Musannafu rẹ̀ ó ní ma mina dunya shay'un asa alayhi illa sujudu lillahi ta'ala ó ní tí n bá fayé lẹ̀ kò sí tí mo lè miss tí ó bà mí nínú jẹ́ pé mi dẹ̀ wá rí kíní ìṣe mọ́ tí kíní yẹn ó stop tí ó máa bà mí nínú jẹ́ n tó jẹ́ favourite action mi láyé yìí tó yẹ sí pé mo lè miss ẹ̀ tí n bá sí láyé mọ́ tí ó máa bà mí nínú jẹ́ pé mi ò rí ìṣe mọ́ òun náà sujudu ìyẹn nífẹ̀ẹ́ sujudu ó ní ìrun tí wọ́n máa kórìíra àti lọ kí ìrun tó máa ṣòro ju àti dìde lọ kí tí wọ́n bá pè run ńlá àwọn kan nífẹ̀ẹ́ débi kí wọ́n tún sọ pé táwọn bá kú èyí tó yẹ kíkú ó jẹ́ sinmi yẹn àwọn tún fẹ́ continue àti máa kírun àwọn mísì sùjúdù àwọn mísì àti máa forí balẹ̀ tí wọ́n ní máa pẹ́ lórí sùjúdù gan wọ́n ní tó bá dórí sùjúdù á pẹ́ ṣe máa ń pàṣẹ tí yẹn máa súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí jù òun náà nígbà tá a bá wà lérí sùjúdù nínú àwọn àríkọ́ṣe eré tá a tún lè ríkọ́ṣe lára al-Imam Masruku rahimahullahu ta'ala iná ni eléyìí wà. Imam Masruku yìí náà ló dá wa lẹ́kọ̀ọ́ ó pè ìtàn kan fara ayé ẹjẹ́ apá ìtàn náà ká lè kí dúdú ó lè mẹ́kọ̀ọ́ ń bẹ̀. wọ́n ní kharaja rajulun salihun gbogbo tí ń wí yìí ń bẹ nínú Musannafu Abubakar ibn Abi Shayba. wọ́n ní kharaja rajulun salihun bi sarrati min darahima fi dhulmati al-layl. ó ní arákùnrin kan Masruku ní pìtàn ó ní arákùnrin kan tó jẹ́ níire ó jáde ní òru tí ó jẹ́ òru tí ilẹ̀ rẹ̀ dúdú púpọ̀ ó gbé owó jáde darahim owó dirham tó pọ̀ ó kó wọn sínú pọ́ọ̀sì kan ó kó wọn jáde ó kó owó jáde ó fẹ́ ṣe sàárà fa arada an yatasaddaqa biha ó ń wá àtẹ́wọ́gbọ́ rẹ̀ tó wọn fún lówó nínú òru kò fẹ́ kí wọ́n dáhùn mọ̀ kò fẹ́ ṣe níṣe kárí mi iṣẹ́ tó wọn ṣe lọ́sàn-án tí àwọn èèyàn fi mọ̀ pé lágbájá ní ṣe tọrẹ àánú ẹ bá ń wá àwọn tó lawọ́ nílẹ̀ yìí tọrẹ àánú tó àwọn philanthropist
ẹ̀yàlé lágbájá kò fẹ́ káwọn èèyàn mọ̀ ọ́ wá fi sọ́wọ́ alẹ́ nígbà tí ilẹ̀ bá dúdú dáadáa tí wọn ò ní dá tí wọn káwọn kì í ní street light ńjọ́ náà kò sí náà nepa kò sí kan tí wọn ní dẹ́ni tí ń ṣe sàárà yìí mọ̀. falaqiya rajulan ó wá jáde ń wá tálíkà falaqiya rajulan ló bá bá ẹnìkan pàdé kathiral mal ẹnìyẹn lówó lọ́wọ́ ẹni tó bá pàdé àmọ́ wọn ò mọ̀ òun tó fẹ́ ṣe sàárà kọ̀ mọ́ pé olówó lòun bá pàdé fa'ataha iyyahu ló bá gbówó dírámù tọ́pọ̀ yẹn ló bá gbé fún olówó tibí kọ̀ mọ́ pé olówó lòun ṣe sàárà fún tálíkà ní ń wá aláìní ní ń wá atẹ́wọ́gbẹ́ rẹ ní ń wá nígbà tí ó bá yàn pàdé kọ̀ mọ́ pé olówó lẹni tóun bá pàdé ṣe máa ń pa lẹ́ni ilẹ̀ ṣú ló bá gbé owó fún pé kọ́lọ̀ fi ṣe bíbà ṣírí falama asbaha nígbà tí ilẹ̀ mọ́ qal ni olówó yìí bá ń sọ pé ala ta'jabuna li fulanin wa kathrati malihi láwọn èèyàn bá ń sọ pé ṣe mọ́ ni lágbájá bó ṣe lówó lọ́wọ́ tó ja'ahu rajulun ọkùnrin kan tí wàá bá a lálẹ́ àná bí sarrati darahima ó kó oríṣiríṣi dírámù sínú envelope tó tóbi dáadáa fa'ataha iyyahu ló bá gbé envelope owó dírámù yẹn fún lágbájá tó ti lówó lọ́wọ́ aráàlú bá ń sọ̀rọ̀ káàkiri ní ìròyìn bá kàn káàkiri ìlú ní pé àwọn lẹ́nìkan tún ṣe sàárà fún lágbájá bó ti lówó lọ́wọ́ tó yìí bí Ọ̀tẹ́dọ́lá ṣe lówó lọ́wọ́ tó yìí bí lágbájá tatú ló lówó dáadáa Dangote ṣe lówó lọ́wọ́ tó yìí ẹnu alẹ́ nìkan tún bùn lówó ẹnìkan tún ṣe sàárà fún lálẹ́ àná àwọn èèyàn mẹ́rin tí wọ́n ṣe sàárà fún mọ́ ni àwọn èèyàn ọmọ tálíkà wọn ọ̀dá tálíkà mọ́ ni bẹ́ẹ̀ ni ọkùnrin tó ṣe sàárà yìí tálíkà ní ń wá òun ọ̀wá àmọ́ ìpolówó lẹni tóun kọlù tóun ṣe sàárà fún fabalaga dhalika rajul Imam Masruq ní ẹni làbárì bá tẹ ọkùnrin tó ṣe sàárà yìí létí ń pé àṣelálẹ́ àná tóun ṣe sàárà àṣelówó bọ̀rọ̀ kìíní èèyàn lẹni tóun gbówó fún tálíkà lòun ṣe bí òun ọba pàdé àdúgbò tálíkà lọ́lọ́ ìran kan pé tálíkà lòun ọba pàdé ní irú eré àyè àbírú ojú ọ̀nà yìí pé ẹni tóun bá ṣáà ti gbé fún tálíkà ní ọ̀jẹ̀ kọ̀mọ́ ń polówó ní fashaqqa alayhi inú rẹ̀ ń bàjẹ́ kí ṣé wọn wá ṣe sàárà dànù báyìí wa qala ní bá ń sọ pé ma uraha tuqbalu minni òun ò rò pé ọlọ́run gba sàárà yìí lọ́wọ́ sàárà tí yẹn ṣe fún lówó ẹ ń kiri wàrà lọ sílé fúlàní kò níyì ẹni tẹ́ bá fẹ́ ṣe sàárà fún ní tóun rò ní pé ń tọ́ dáa jù ní pé kó jẹ́ ẹni tó ní bùkátà sí i kó jẹ́ ẹni tébi rẹ̀ ń pa kó jẹ́ ẹni tára rẹ̀ ní òun náà kàn ti ṣe sàárà fún wọn mọ̀ pé ọwọ́ olówó lòun tún kówó sí hina a'taytuha hadha ar-rajul al-ghani ma uraha tuqbalu minni òun rò pé wọ́n gbà lọ́wọ́ mi àwọn rò pé ọlọ́run tẹ́wọ́ gbà qal Imam Masruq tún tẹ̀síwájú nù tán pé wa kharaja laylatan ukhra ìyẹn wá tún bí kó tún jáde kí màá sì tún lọ tún sàárà mi ṣe lọ́ba tún jáde ní òru mìíràn lálẹ́ nígbà tí ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lòun ṣe sàárà ó fẹ́ ṣe kó pamọ́ nítorí pé ó gbà pé tóun bá ṣe tó bá pamọ́ yóò ràn títẹ́wọ́ gbà sàárà ní lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àmọ́ nígbà tí ó tún ṣe sàárà ní lóru òru kejì fa'ataha imra'atan baghiyya ó tún lọ ṣe mistake obìnrin kan tó kó sàárà lé lọ́wọ́ tó kó lé lọ́wọ́ ń lọ bá rí i pé ló bá padà transpire pé aṣẹ́wó lẹni tó kó sàárà fún kárùwà gidi ni falama asbahu ńgbà tí ilẹ̀ mọ́ kọlù lára yìí bá tún sọ pé ala ta'jabuna ila fulana túwèé mọ̀ lágbájá arábìnrin lágbájá tó jáṣẹ́wó já àhá fulanu lẹ́nìkan wá bá lálẹ́ àná bí sarratin tó gbé pọ́ọ̀sì owó ńláńlá envelope owó ńláńlá fa'ataha náà bá ń bun aṣẹ́wó lówó fa aṣẹ́wó fa wọ́n ń ṣe sàárà fàṣẹ́wó ń bá ń ya gbogbo aráàlú lẹ́nu wàhí alátẹ̀mù náà oríjìlá hamin ahadin lágbájá tó ẹ́ sí pé àmọ̀kẹ́ kíní kan làtífà kíní kan tó jẹ́ sí pé látẹ̀mù náà oríjìlá hamin ahadin kò sí ẹni tí kò ní access sí ìtàn rẹ̀ àdàpè ọ̀rọ̀ nìyẹn ni pé anybody tó bá dé ní pé ó fẹ́ kan lẹ̀kùn abẹ́ rẹ̀ yóò ṣí lẹ̀kùn abẹ́ rẹ̀ lẹ̀fẹ́ anybody ẹni pé ẹni tó ya kárùwà tó báyìí káwárẹ́ nìkan ọ̀ wá rí èèyàn ṣe sàárà fún orí èèyàn ṣe láàánú tọ́ta yọrù arábìnrin báyìí fabalagahu dhalika òun ọ̀mọ́ ipá ṣẹ́wó lẹni tóun kó fún lánàá yẹn ẹni tó ṣe sàárà nígbà tó tún dáàárọ̀ ọjọ́ kejì ṣé wọ́n yìí ṣàkósojú yẹn pa ṣẹ́wó ní lágbájá ìgbà tí ó dáàárọ̀ ọjọ́ kejì tí gbogbo èèyàn ń sọ káàkiri pé àwọn mọ̀lẹ́nìkan mọ̀ gọ̀gọ̀gọ̀ débi pé lágbájá ní ṣe sàárà fún fabalagahu dhalika nígbà tó gbọ́ fashaqqa alayhi inú rẹ̀ túbàjẹ́ faqala ma uraha tuqbalu minni àwọn ò rò pé wọ́n gba sàárà yìí lọ́wọ́. qal al-imam Masruq ní fa utiya fil manam ni wọ́n wá yọ sí lójú oorun yẹn arákùnrin tó ṣe sàárà yìí faqila lahu
Olúwa fi nǹkan kan ránṣẹ́ sí lójú oorun pé ẹ sọ fún un wípé qad tuqbila minka, qad tuqbila minka, sàárà tó ṣe wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀. Ma a'tayta hadha al-ghani, sórí èyí tó fún olówó tó kọ́kọ́ ṣe sàárà fún joni, fa inna aradna an nuriyahu, afẹ́ fi hàn olówó yẹn ni anna fi nasi man yatasaddaq, ń pé àwọn aláàánú ń bẹ nínú àwọn owó tí wọ́n ní tí wọ́n lè fi tọrẹ, owó tí wọ́n ní tó lè fi ṣàánú ọmọlàkejì, àwọn kan ní owó yẹn tí ò tó tiẹ̀ tí wọ́n sì tún fi ṣàánú, kódà ó rí kí wọ́n tún ṣàánú fún wọn gan. Afẹ́ kó lówó yẹn wọ́n mọ̀ pé a máa fowó tọrẹ ni, afẹ́ kó mú àríkọ́ṣe látara rẹ ni, láfi ní kó jẹ́ pé sàárà tó ṣe ní alẹ́ ẹjọ́ ní àkọ́kọ́ yìí tó kọ́kọ́ ṣe kó bọ́ sọ́wọ́ olówó, afẹ́ fi ọ́ ṣe wáàsí fún ni. Nígbà tó rẹ̀ ti ṣe sàárà yẹn tó ti bọ́ sọ́wọ́ rẹ̀, nílò òun náà ti bẹ̀rẹ̀ sí ní doríkodò ní ti ń ronú pé àwọn èèyàn náà tún wò òun sùn náà tún ṣe sàárà fóun tóun jólówó, ṣé kò yẹ kóun náà ṣàánú ẹlòmíì báyìí. Ó ti má àríkọ́ṣe ń bẹ ní tá a fẹ́ kó mú ń bẹ náà nìyẹn, ládàá sàárà tiẹ̀ ó ti dúró lọ́dọ̀ Ọlọ́run kankan ṣe. Wa amal mar'atu, ṣòwárí obìnrin aṣẹ́wó tó ṣèṣì kó sàárà fún lẹ́ẹ̀kejì, fa innaha innama tabghi min al-haja, in tó jẹ́ ọmọ ṣe kárùwà iná ní pé ebi ní ń pa kò ní tí ó jẹ ni. Faradina anọ̀ ẹ̀fàhà, àwa fẹ́ mójú rẹ̀ kúrò níbi ṣìnà, a fẹ́ mójú rẹ̀ kúrò níbi àgbèrè tí ń ṣe, tó bá ti rówó kò ní ṣe mọ́, la fi ní sàárà ẹlẹ́ẹ̀kejì tó ṣe yẹn la fi ní ó bọ́ sí lọ́wọ́ kó lọ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì kó má bàa ṣe iṣẹ́ àgbèrè tí ń ṣe, àti sàárà kínní àti sàárà kejì náà lọ́lọ́run gbà. Ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni pé ẹni tá a bá ń tọrẹ fún kọ́lá wò, Ọlọ́run tá à ń tì torí ẹ̀ tọrẹ láàmà wò. Téèyàn tó lówó lọ́wọ́ tó ní connection tó bá sọ fún un pé dákun bò mí láṣìírí, ìwọ mọ̀ wọ́n dà pé ìwọ tó kọ́lé tó dáa tó báyìí, ìwọ tó ń gun mọ́tò tó dáa tó báyìí, tó wọṣọ tó dáa tó báyìí, pé kó bò ń láṣìírí. Ẹnu tó wù yẹn ni kí wò ó wò, má wo aṣọ tọwọ́, má wo nǹkan kan, a lè bọ́ ní hadiya, kò sí aburú ń bẹ̀. Ọ̀dọ̀ alimamu Masruq ni a ti kọ́ ẹ̀kọ́ yìí. Nínú ẹ̀kọ́ tá a tún kọ́ lọ́tọ̀dọ̀ alimamu Masruq rahimahullahu ta'ala, àwọn aṣáájú wa nù nínú ẹ̀sìn, òun zuhudu ni, olùjọ́sìn ni. Ó pìtàn kan náà, ó ní kana rajulun bil badiyati lahu kalbun wa himarun wa dik. Arákùnrin kan bẹ nínú ìlú tí ó ní ajá, ó sì ní kẹ́tẹ́kẹ́tẹ́, ó sì ní àkùkọ. Nǹkan mẹ́ta, dábàá mẹ́ta yẹn ń bẹ lọ́dẹ̀dẹ̀ rẹ̀ tí máa fi wọ́n ṣàǹfààní. Fadiku yuqidhuhu lis-salah, àkùkọ yẹn ní máa kọ tí máa jí fúnrun, ó ti di bí àlámù. Àkùkọ yẹn ó kọ ní fi máa mọ àsìkò oorun. Wal himaru yanquluna alayhi al-ma, kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ní máa fi pọnmi wálé, yóò fi pọnmi látòdò, kẹ́tẹ́kẹ́tẹ́ ó gbé wálé. Wa yantafi'una bihi wa yahmiluna lahum khaba'ahum, náà fi gbẹ́rù lọ sí ibì kan síbòmíì. Wal kalbu yahrusuhum, ṣe rájá tó sì ní tó sì kẹta dábàá tó ní, òun ní máa fi ṣe protection, ní máa mú káàkiri. Faja'a tha'labun fa akhadha dik, àkọ́kọ́ àdánwò tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ sí ni pé kọ̀lọ̀kọ̀lọ̀ kan bá wá sí inú ìlú wọn, kọ̀lọ̀kọ̀lọ̀ ṣèṣì gbé àkùkọ rẹ̀, kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ àkùkọ. Fahazinu li dhahabi dik, wọ́n banújẹ́ pé àkùkọ dáadáa yìí, àkùkọ tí wọ́n ní máa kọ́ tá a fi máa jí ń dájí fi kírun, àkùkọ ní ti kú. Wa kana rajulu salihan, ṣẹ́ni rẹ̀ sì la pé arákùnrin yìí kọ̀kanra kó ní asa an yakuna khairan, èyí tí ó fi ṣìwí sọ́lọ́hun, èyí tí ó fi kanra, ó ní ó ṣeéṣe kójú orí, Ọlọ́run ló mọ̀ tó fi ṣe, mo ti gba kámú, mo gba kádàrá. Famakathu ma sha Allah, ìgbà túregbé ìgbàregbè. Thumma jaa dhi'bun, náà ni ìkòkò kan bá tún wá sí inú ìgboro ìlú. Fashaqqa batna al-himar, náà bá tún ní wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, ńbo ló wà, wọ́n mọ̀ ní wọ́n ti fà á níkùn ya. Kí ló fà á níkùn ya? Wọ́n ló dà pé ìkòkò kan ní ọkọ̀ lu kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀, ìkòkò jẹ kẹ́tẹ́kẹ́tẹ́, faqatalahu, ọ̀pá. Fahazinu li dhahabil himar, wọ́n bá tún banújẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ yìí dẹ̀ wúlò, ṣebí ńlá fi máa pọnmi, la fi máa gbẹ́rù, kí la máa lò báyìí, ṣá máa ru omi lórí ni, ṣá máa dààmú ni, bí kí mọ́tò tíyẹn ní ó bàjẹ́, pé mọ́tò kan tíyẹn gbójúlé, tíyẹn fi ń lọ, tíyẹn fi ń bọ̀, tí ń bóyá láṣìírí lọ́wọ́ bí iṣẹ́ tó fi ń lọ, kí mọ́tò ń wá bàjẹ́ lógìgì, kọ́ wá di ti ogorí odó. Faqala rajulu salih, arákùnrin rere yìí tí ó tún fi ṣìwí, tí ó fi kanra, àbí tí ó fi máa wá káàkiri pé ta ní bẹ́ ń di ọ̀rọ̀ mi, ẹ bá mi yẹ̀ wò, ta ní bẹ́ ń di ọ̀rọ̀ mi, lágbájá tàka sí mi ń jò ní. Ó ní asa an yakuna khairan, ọ̀rọ̀ rẹ̀ ló jáde lẹ́nu ẹ̀. Ó ní ẹjá gba kádàrá, ó ṣeéṣe kójú orí lọ́lọ́run fi ṣe. Thumma makathu ba'da dhalika ma sha Allah, ìgbà túregbé ìgbàregbè.
thumma usiba al-kalibu ajá nìkan ló kúkú tẹ́ ẹ bá ń bá wa ká lọ dábàá mẹ́ta ló ní ó kù ajá nìkan ajá yìí ni wọ́n fi ṣe protection ajá yìí náà ní fi dọdẹ thumma usiba al-kalibu ẹni àìsàn bá tún kọlu ajá lọ́ba di pàjá yàn lálàáfíà mọ́ faqala ar-rajulu salih nígbà táwọn yẹn ń pè bó ló wà ṣe báyìí bó ló wà ṣe báyìí arákùnrin rere yìí ní asa an yakuna khairan ó ṣeéṣe kó jóore jẹ́ àgbà kádàrá falamma asbahu nadharu fa idha huwa qad subbiya man hawlahum nígbà tí ó yá ni wọ́n bá rí i pé ìlú tó next sí wọn kéréje tí ń bẹ ń tò sí wọn ńlá wọn ọba kan táwọn tóbi dáadáa ni wọ́n ti wá gbẹ́sẹ̀ lé ìlú ni wọ́n wá jà wọ́n lógun wọ́n sì wá sọ gbogbo wọn dẹrú kí ló fà á ní pé innama akhadhu ulaika bima kana indahum min as-sawti wal jalaba nítorí pé àwọn ní dábàá tó pọ̀ nínú ìlú wọn ẹni tó lẹ́ran ẹni tó léwúrẹ́ ẹni tó lájá ẹni tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni tó ní ràkúnmí ẹni tó ní màálù nítorí àwọn ohun wọn yẹn àtàwọn dábàá yẹn nítorí ní tán fi ń ṣe pẹpẹ ọ̀rọ̀ nìyẹn tán bá léèyàn ní property láyé jọ àwọn tán máa ń ní náà nù tán máa fi ń ká lágbájá ó lẹ́ṣin ilé kan yẹn ni pé ó lẹ́ṣin odindi ilé kan ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní màálù ó léwúrẹ́ ó ní gbogbo nǹkan tí wọ́n máa fi ṣọlá nù ìlú tó bá wá ní yóò jẹ́ fókọ́sì àwọn ìlú míì tó bá fẹ́ wá àtáàkì wọn pé nítorí tìtorí ẹ̀ wá àtáàkì wọn náà ni pé wọ́n fẹ́ gba wealth wọ́n fẹ́ já gbogbo ọlá wọn gbà ní tí wọ́n fi sọ wọ́n dẹrú tán fi kó wọn lẹ́rú tán fi palẹ̀ mọ́ gbogbo nǹkan ni wọ́n ní pé gbogbo àwọn dábàá wọn yìí pọ̀ wọ́n níṣẹ́ wàá rí i pé oore lọ́lọ́run fi pípa tó fi dábàá tiẹ̀ oore lọ́lọ́run fi ṣe wàlámì ẹ̀kọ́ ní ndà ulaika ṣé ó ní yùjìlábù kò sí nǹkan kan nílùú tiwa tí wọ́n kó ìwọ kan tó bá tún ní nínú wa tí wọ́n bá ti torí rẹ̀ kó gbogbo wa lẹ́rú iná ni Ọlọ́run ti bọ́ mú gbogbo tiẹ̀ lọ yìí qad dhahaba kalbuhum wa himaruhum wa dikuhum gbogbo tí wọ́n ní tó fi lè jẹ́ pé àdánwò fi kọlù wọn Ọlọ́run ti gbà lọ́wọ́ wọn ẹ̀kọ́ ni ń pé tí Ọlọ́run bá má dánwò wá tá a bá mọ̀ túmọ̀ rẹ̀ ká mọ̀ kanra o ó lè jóore ó lè jẹ́ àǹfààní níbẹ̀ fún wa àwọn ẹ̀kọ́ yìí la kọ́ látọ̀dọ̀ al-Imam Masruq àfáàgbò fíkìú ni àfáàgbà aládìsí ni aníkàmílẹ̀ ìwà ká fi ṣe reminder fún gbogbo wa náà ni pé gbogbo situation tá a bá wà nínú ayé sùúrù dọwọ́ wa o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yìí tá a fi parí ẹ̀ òun lọ̀rọ̀ tí al-Imam Masruq sọ pé innal mar'a ọmọnìyàn la haqiqun an takuna lahu majalisun ọ̀tọ̀ ọ̀dẹ̀ yẹ kọ́ ọmọ láwọn àsìkò kan tó máa fi jòkó yakhalu fiha tó máa ṣe khalwa níbẹ̀ ìwọ nìkan wàá dá wà yakhalu fiha tó khala níbẹ̀ tó ṣe khalwa níbẹ̀ níwọ nìkan tí ò ní sẹ́lòmíì níbẹ̀ láàrin wa tọ́lọ̀ nìkan ó yẹ kọ́ ọmọ ní time irú time bẹ́ẹ̀ nínú láìfò rẹ̀ yadhkuru fiha dhunubahu tó máa rántí ẹ̀ṣẹ̀ rẹ̀ fayastaghfiru minha tó dẹ̀ máa tọrọ àforíjì ń bẹ̀ lásìkò tó máa fi bára rẹ̀ wí lásìkò tí wọ́n nìkan máa fi dọ́rọ̀ rẹ̀ ronú sí pé nbolo báyìí rẹ̀ dé ọ̀ndọ̀tọ̀ Ọlọ́run sí ni àbọ̀ ńdọ̀rẹ̀ Ọlọ́run sí nbolo báyìí ni àjò gbèsè ayé rẹ̀ dé tí kú bá dé báyìí sínú ẹni eré ló wà ní sálìjẹ́ náà lọ tààrà báyìí àbínú náà lọ ìkànnì méjì náà ní ọ̀jẹ̀ máa bíra rẹ̀ máa ní táìmù tó máa fi àkáǹtì ara rẹ̀ lójúmọ́ bóyá 30 minutes bóyá 15 minutes kódà bó bá jẹ́ 10 minutes kódà bó bá jẹ́ 5 minutes tó fi tilẹ̀kùn mọ́ nínú wọn nìkan tó kàn fi bíra rẹ̀ níbèrè tí ó sì ń sí ẹ̀ pé láàrin ìwà àtọ́lọ́hún sọ̀ ń dá sí ni àbó ń burú sí ìgbésí ayé rẹ̀ lọ́dún yìí sọ bẹ́tà àti last year nípa àgbàgbọ́ nínú Ọlọ́run àbó tún dipò kì í sí àbó tún dọ̀tọ̀ Ọlọ́run sí àwọn ẹ̀ṣẹ̀ wo lè ṣẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ báyìí àwọn ẹ̀ṣẹ̀ wo ló ti máa ń ṣẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ sọ ọ́lẹ̀ tí o fẹ́ tọrọ àforíjì níbẹ̀ ó yẹ kó nírú táìmù bẹ́ẹ̀ tó máa fi dára rẹ̀ bá sọ̀rọ̀ ní ìwà àtọ́lọ́hún sáà Nabi sallallahu alayhi wa sallam náà sọ pé wa rajulun dhakara Allaha khaliyan fafadat aynahu nínú àwọn tí ìbòjì tí ó bò lérí tó bá dijọ́ al-qiyama ní ìjọ tí oòrùn ìjọ náà lágbára nínú àwọn méje tá Nábì ní wọn ò rí ìbòjì látọ̀dọ̀ Ọlọ́run ọba yẹn ni pé oòrùn náà ní dà wọ́n láàmú òun lárákùnrin tó yẹ sí pé dhakara Allaha khaliyan lóhùn nìkan lọ́dọ̀ Ọlọ́run rántí fafadat aynahu lómi jí sì ń dà ní ojú rẹ̀ Ọlọ́run ṣàfi rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ kó fi wá sínú àwọn ẹni rẹ̀ kó fi wá sínú àwọn awliya kó fi wá sínú àwọn rabbaniyin wala la ilaha illallah wala muhammadu rasulullah wala sallallahu alaihi wasallam ẹ má jẹ́ àgbàgbé pé ní jímọ̀ ká ṣe gbogbo iṣẹ́ ọjọ́ jímọ̀ ká ètè dé jímọ̀ àwọn tá a bá láǹfààní bẹ́ẹ̀ ká tọrọ ìkẹ́ ìgẹ̀ tọ́pọ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì Muhammad ọlọ́njẹ́ aṣọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyò subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.